ìròyìn ayọ̀ rèé ọmọ Yorùbá ẹ̀rù rẹ tó bá Ọlọ́run ẹ̀rù rẹ tó bá ẹ̀rù rẹ tó bá Ọlọ́run ẹ̀rù rẹ tó bá ẹ ṣeun o bàbá ẹ ṣeun Ọlọ́run kí lẹ ó fi san oore kí la ó fi san oore wa bí ó ti pọ̀ tó lọ́dọ̀ rẹ ẹni ẹ̀kẹ́ Christian tí mo lọ sí nǹkan ọmọ Yorùbá kò sẹ́ni tọ́lọ́hùn ò lè lò lóòótọ́ like seriously eléyìí tọ́lọ́hùn ṣe túpọ̀ o mo fọlọ́hùn bẹ gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa káàkiri àgbáláyé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní comment section ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pariwo wípé Professor Banji Akintoye is who we want. That is it. Chief Sunday Igboho is who we want. Àwọn kan tí ń gbégbèsè kan lórí báwọn ṣe máa wà láyé táwọn bàbá wa olóyè Sunday Igboho àti bàbá Akintoye wọ́n ti ń sáré bó ṣe máa wà nípò tó wà yẹn. ọmọ Yorùbá kódà wọ́n ti lọ ń parọ́ fún àwọn àjọ àgbáyé káàkiri but ibẹ̀ yẹn kọ́ là ń lọ láàárọ̀ yìí. ọmọ Yorùbá nǹkan kan ṣẹlẹ̀ sí i nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ ẹ̀rù Ọlọ́run bá mi kábíyèsí Elédùmarè ọba tó tó ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ọba àṣàkẹ́ ọ̀run ọba tí ó ní fi dúdú pe pupa láéláé so yẹn ní pé kò sí ohun tọ́lọ́run ò lè ṣe ẹ̀yin tẹ́ sọ pé bàbá Akintoye wọ́n tó àwa ọmọ Yorùbá ni ẹ̀yin tẹ́ ń sọ pé bàbá wa emeritus merited intelligent distinguished professor excellent Professor Adebanji Akintoye Stephen the oracle of Yoruba the mouthpiece of the Yoruba people the representative of the Yoruba people ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Banji Akintoye for a well done job ká dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa Dr. Chief Generalissimo ọmọlúwàbí general actor alánumẹ̀kúnnù olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó babadami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rírin ká ní àrírin ẹmu ẹkì ẹran bí ó rẹ̀ kọ́ ọmọ Yorùbá eléyìí tọ́lọ́run ṣe yìí ó yà mí lẹ́nu mi ò fẹ́ sọ̀rọ̀ nípa ìtẹ́lẹ̀ but nígbà tí mo ti wá rẹ́ nìkan tóun náà ti gbọ́ nǹkan tí mo gbọ́ yẹn tó wá gbé jáde tó fi ẹ̀nà gbé jáde ẹ̀nà ló fi gbé jáde gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kókó wà tá a gbé ní ẹ̀nà ó jẹ́ ọ̀nà táwa Yorùbá fi ń bára wa sọ̀rọ̀ ní iwájú àlejò tábà fẹ́ jẹ́ ká àlejò gbọ́ ohun tá à ń sọ ẹ̀nà ni bàbá Ọbásanjọ́ ti sọ fún wa báyìí kí ni wọ́n sọ wọ́n ní gbogbo nǹkan tó bá gbà ká make sure pé a kúrò lóko ẹrú ẹ jẹ́ à ṣe gbòòsà mẹ́ta fún bàbá Akintoye àti Chief Sunday Igboho gbòòsà ká fi mẹ́ta kún gbòòsà ká tún fi mẹ́ta kún gbòòsà mẹ́sà akọlògìdàn ń bí akọni o akọlògìdàn kábíyèsí Elédùmarè bàbá Ọbásanjọ́ ti sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní àwa ọmọ Yorùbá bóyá ká sọ pé Ọlọ́run ló ń ṣiṣẹ́ ni o àbí ká sọ pé ẹ̀yin ìyá àti bàbá wa tẹ́ ń gbààwẹ̀ tẹ́ ń rúbọ tẹ́ ń ṣe lìlátùlì kọ́dírì àtẹ̀yìn tẹ dúró tí wọ́n wọ́n fisikali bóyá ká sọ pé ṣe ọwọ́ gbogbo yín ló àdúrà wa ló gbà tó yí bàbá Ọbásanjọ́ lọ́kàn padà. mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbálá ẹ bá wa share fídíò ẹ bá wa pín kọ́lọ́ kẹ́dẹ̀ máa kọ́ síbẹ̀ pé àwa ọmọ Yorùbá o a kú oríire ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé kí ní nǹkan mẹ́ta ni mo fẹ́ ẹyọ kan sì lélẹ́yìn níbẹ̀ ẹ̀ tí kékeré nìkan bàbá Ọbásanjọ́ o mo fi Ọlọ́run ṣe ìfikọ́ mẹ́ta ni mo fẹ́ sọ fún yín tí ó dẹ̀ ṣe ṣeré with evidence ni o
bàbá Ọbásanjọ́ ti padà gbọ́ wọ́n ti rí ibi tíṣẹ́ dé tó yes gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn péjì kan sọ lórí YouTube tí wọ́n ní tí nǹkan ò bá sú bàbá Ọbásanjọ́ kan ògiri wọn kì í fẹ́ ṣèkọ̀kan pé tí ò bá sún wọn kan ògiri kó dé góńgó fún wọn fẹ́ dá sí ṣé ká sọ pé òun ló ṣẹlẹ̀ ni ṣé ká sọ pé torí pé bàbá ti gbọ́ níta wọ́n ti mọ ibi tí wọ́n ti mọ ipò tílẹ̀ Yorùbá wà lẹ́ni bàbá Ọbásanjọ́ jáde ká sọ pé àwọn alálẹ̀ ló náwó tọ́ wọn torí tí gbogbo wa bá ṣiṣẹ́ tí Ọlọ́run ò bá fi àṣẹ sí iṣẹ́ yìí ò ní ìtumọ̀ níwájú ọmọ ayé àti tọ́lọ́run fún ara ẹ̀ kò ní ìtumọ̀ bàbá Ọbásanjọ́ ti yarí o wọ́n ti fárígá wọ́n ní gbogbo nǹkan tó bá ti jọ mọ́ oko ẹrú nílẹ̀ Yorùbá ká tètè fagilé ká tètè dìde ká dìrọ̀ mọ́ nǹkan ẹ̀nà ló ń sọ o ẹ̀nà kó tiẹ̀ tó di pé ọ̀rọ̀ ẹnu wa pọ̀ ẹja àkọ́kọ́ fi hàn wọ́n ná ká wá analyze ẹ̀ fún wọn ọmọ Yorùbá ọ̀rọ̀ Ọbásanjọ́ nìkan kọ́ la mú wá o ọ̀rọ̀ Ọbásanjọ́ nìkan kọ́ àwọn tó ń sọ pé bàbá Akíntóyè olè ni wọ́n parọ́ fún wa ni wọ́n ṣe gbá fún wa ni ẹ̀sùn mọ́ bí kí ẹ wá gbọ́ o. Bàbá Ọbásanjọ́ ní orúkọ àwọn amúnisìn ní orúkọ náà àti pé ó yẹ kí Áfíríkà yọ ara wọn kúrò lára gbogbo nǹkan tó ní ìmúnisìn lọ́wọ́ tí bàbá Ọbásanjọ́ ni mo ṣe ń sọ yìí o àtẹ̀sí lọ sí orí nǹkan mẹ́ta now mẹ́sẹ̀gì ni bàbá Ọbásanjọ́ ń pàṣẹ fún wa ìyẹn fẹ́ni tó bá gbọ́n alákọ̀ọ́kọ́ wọ́n ní ká má jẹ́ orúkọ oko ẹrú mọ́ ìyẹn tó túmọ̀ sí orúkọ àwọn kòlóníà àti orúkọ àwọn tí wọ́n gbé sí tó fẹ́ẹ́ kó wa lẹ́rú bíi Mustapha àní mo kọ́kọ́ nájára àkọ́kọ́ wọn ló jẹ́ bẹ́ẹ̀ kí ló jẹ́ ajára nù òkúta ló ń jẹ́ ajára kìkọ́ náà wà tí wọ́n ní kọ́kọ́rọ́ ló ń jẹ́ ṣé Mustapha fàkọ́ nìyẹn ni wọ́n ní ká má jẹ́ orúkọ amúnisìn gbogbo tó bá dẹ̀ lè ṣe pẹ̀lú amúnisìn tó túmọ̀ sí pé ìlú Nàìjíríà mo mọ̀ kí Ọbásanjọ́ wọ́n sọ ẹ̀nà ni wọ́n jẹ́ ká mọ̀ wípé Nàìjíríà ta wà yẹn gan a lè sapá láti kúrò lára Nàìjíríà lẹ́yìn tí bàbá yìí sọ̀rọ̀ tó da tán bàbá Bọ̀dé George wọ́n dẹ̀ sáré attack Ọbásanjọ́ n tó fi attack lójú tiwa ni o n tó fi attack wọn màá sọ fún yín bàbá Ọbásanjọ́ ní kájà nínú Nàìjíríà oko ẹrú la wà kí Fúlàní máa darí wa oko ẹrú ni kẹ́nu wọ́n má tó ọ̀rọ̀ oko ẹrú ni ká má lè jáde rìn nígbà tó ń wà oko ẹrú ni kí Fúlàní máa wọlé kó máa pa àwọn èèyàn ẹ̀fín lẹ̀ dáná kí Fúlàní máa wọlé kó máa pa wá lógún kó máa pa wá lọ́gbọ̀n ká dẹ̀ máa rí nǹkan kan ṣe sí oko ẹrú ni o káwọn Fúlàní kó máa là lé wa lọ́wọ́ oko ẹrú ni ẹ wo oko ẹrú tọ́lọ́run ṣe yọ wá nínú ẹ̀ yìí ṣẹ̀ríà tí wọ́n gbé wá oko kódà bàbá ńlá oko ẹrú ayérayé ni ẹ wo tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá nísìnyí ẹ gbọ́dọ̀ bẹ sọ̀rọ̀ náà tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá nísìnyí àwọn Isba ara yẹn tẹ̀ kọ́ àwọn gbogbo gómìnà ilẹ̀ Haúsá wọ́n pàṣẹ wọ́n dẹ̀ ti gbogbo school for 5 weeks pé ó di ẹ̀yìn Ramadan kí àwọn ọmọ school tó rí zomo school can you imagine can you imagine kò jọ èmi lójú ẹ̀yin can't dey allow Christian to Christian ticket ẹ̀yin lẹ Muslim to Muslim ticket ń tẹ̀jẹ̀ lóyún oyin ẹ lè sọ fún wa bóyá yín lẹ́nu it's not possible látàyédáyé kò ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kírísítẹ́nì kan mùsùlùmù kan ni a sọ fún àwọn èèyàn wípé àwọn olórí burúkú Fúlàní elders yìí wọ́n fẹ́ gba ilẹ̀ wa ní wọ́n fi oko ẹrú wọ́n fi gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tẹ̀ ń ṣe ìsìláàmù ní ìṣe wèrè àwọn mùsùlùmí tó dá wà ó lọ́jọ́ mọ́lúwàbí but ọ̀pọ̀lọpọ̀ àwọn tó rẹ mí sọ àwọn tó ń tẹ̀lé àwọn àfà o àwọn àfà tẹ̀ ń wò yẹn tí wọ́n gbé ìsìláàmù sórí
iṣẹ́ tó yẹ kó ṣe wọ́n fi sílẹ̀ bùkátà tó yẹ kó mójútó wọ́n fi sílẹ̀ wọ́n wá gbé ẹ̀sìn sórí wọ́n wá ń gbèjà Ọlọ́run káàkiri wọ́n wá ń constitute nuisance káàkiri. àwọn yẹn là ń sọ pé alákatakítí ni wọ́n. Yorùbá ò dẹ̀ ń ṣe alákatakítí ọmọ ọkọ Yorùbá ni wá ọmọ Yorùbá bàbá Ọbásanjọ́ ti yá ní tán pátápátá bẹ́ẹ̀ ni mo sọ fún yín bàbá Bọ̀dé George sọ̀rọ̀ kan mo mọ̀ pọ̀ ọ̀rọ̀ yẹn ni bàbá Ọbásanjọ́ fi àtáàkì wọn sí káwọn náà tuntun wá àtáàkì bàbá Ọbásanjọ́ padà tẹ bá gbọ́ nǹkan tí bàbá Bọ̀dé George sọ lẹ́nu ẹ̀rọ Ọlọ́run á báyìí bàbá Ọbásanjọ́ ń pè fún òmìnira bàbá Ọbásanjọ́ ń jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ káàkiri àgbáláyé wípé ká kúrò lóko ẹrú ló lè ràn wá lọ́wọ́. bẹ́ẹ̀ ni o ló lè ràn wá lọ́wọ́ o. ǹjẹ́ ìgbà kí bàbá pé lóòótọ́ ta bá ń sọ ká máa là á o èmi ò gbà kọ́tọ́ sọ yẹn gbọ́ mo kàn gbọ́ ni. èmi kan gbọ́ ni mo dẹ̀ ní kí analyze yẹ torí pé kí ni olóṣèlú ni bàbá Ọbásanjọ́. olóṣèlú ni wọ́n náà. is one of the most strongest politician in Africa. In Africa, bẹ́ẹ̀ ni. So they know how to play their games. Ẹ wo àṣẹ táwọn northern governor tí wọ́n pa nílẹ̀ Haúsá. Àṣẹ mẹ́yẹ bọ̀lápò nípa ẹ̀kọ́ sí là ń sọ mo fi Ọlọ́run ṣe fún yín. Now ṣé gbogbo àwọn ọmọ tó wà nílẹ̀ Haúsá pátápátá ṣé gbogbo wọn ló ń gbàwẹ̀ ni? Ṣé gbogbo wọn ni mùsùlùmí ni? Àbí sáwọn gbọ́dá máa ń sọ nìyẹn. Ṣé rúùlù tẹ fẹ́ jẹ́ káwa dúró sí lélẹ̀ níbi tí ẹ ti ń fi àwọn illiterate àwọn tí wọ́n mọ̀ túmọ̀ future àwọn tí wọ́n mọ̀ túmọ̀ ìgbésí ayé ọmọ ènìyàn àwọn tí wọ́n mọ̀ nípa human rights. Ọ̀pọ̀lọpọ̀ wọn tó jẹ gọ́vnà yẹn gan wọn ò lè fi wọ́n ṣe kánsílọ̀ ilẹ̀ Yorùbá. ní láíláí. wọn ò lè fi wọ́n ṣe kánsílọ̀ wọn ò lè fi wọ́n ṣe olóyè ẹbí wọn ò lè fi wọ́n ṣe CDA chairman lásán. tó wọ́n mọ̀ pé they don't have the brain they don't have what it takes. they don't. These are people that don't value human life. wọ́n value human life kankan. kò ṣe ṣọ́ọ̀tì government down kò ṣe ṣọ́ọ̀tì gbogbo ibi tó wọ́n gbà wọlé ní gbogbo state yẹn kó ṣọ́ọ̀tì ẹ̀ dáhùn Ramadan tó fi wá jẹ́ pé àwọn ọmọ tó ń lọ sí school ẹ ṣàfẹ́ bà yé àwọn ọmọ yẹn jẹ́ gbogbo gbàlẹ́ ń bà yé àwọn ọmọ yẹn jẹ́ ẹ ṣàtúnfẹ́ máa bà yé wọn jẹ́ lọ sí kò yẹ kó rí bẹ́ẹ̀ it shouldn't be so kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá àti rárá ni. Áfíríkà. n tá à ń sọ tá a fẹ́ jẹ́ kó gbé wá sílẹ̀ Yorùbá lélẹ̀ torí a mọ̀ pé tó bá gbé ṣẹ̀ríà yẹn wá ṣe pé kò pẹ́ tọ́ tí a nullify ṣẹ̀ríà yẹn ni wọ́n ṣe kan tí wọ́n ṣe. bẹ́ẹ̀ kò pẹ́ náà. àná alábòsí làwọn ẹni yìí ṣe these people are alábòsí àwọn tó náà wọ́n ṣe ṣẹ̀ríà ọmọ olówó ilẹ̀ ọmọ Fúlàní mélòó lẹ ti gbọ́ pé wọ́n gé lápá wọ́n gé lẹ́sẹ̀ wọ́n fọ́ lójú. àwọn ọmọ Haúsá ló máa ń sọ̀rọ̀ lábọ̀ ara. bẹ́ẹ̀ ni Haúsá ni o. ṣẹ̀ríà tí wọ́n gbélé láti fi káàpù àwọn Haúsá. láti káàpù wọn láti káàkọ wọn. wọ́n fi bẹ́ẹ̀ ni wọ́n fi káàpù wọn ni. káàpù wọn. tó bá ti rọ́mọ kan láàrin àwọn ọmọ Haúsá tó jẹ́ pé ó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ nípò òǹjẹ́ bákan tó fẹ́ máa lera tàbí tí ó fẹ́ máa ṣe tiwọn wọ́n á wẹ́sùn sí lẹ́sẹ̀ wọ́n á dẹ̀ fi ṣẹ̀ríà yanjú ẹ̀. wọ́n lè sọ pé ń kó buhala wọ́n lè lò bú Mohammed wọ́n lè lò ṣe kùránì bákan wọ́n wá ní kó lọ bẹ́ orí ẹ̀ tàbí kó lọ bẹ́ apá ẹ̀ tàbí kí wọ́n mú screwdriver kó tìbọ̀ lẹ́yìn ojú ẹ̀ ṣẹ̀ríà ni ẹ lọ gbogbo àwọn tó sọdọ aláàbò ara nílẹ̀ Haúsá yẹ kò sí Fúlàní ẹyọ kan ṣoṣo nínú wọn. gbogbo Haúsá ni gbogbo wọn. gbogbo àwọn ọmọ àwọn Fúlàní àwọn wèrè tí wọ́n ti skul yìí ìlú òyìnbó ni gbogbo àwọn ọmọ wọn wà o bẹ́ẹ̀ mo sọ fún yín. tọ́mọ wọn bá ní sí ní Syria á wà ní Saudi tàbí kó wà ní Sudan tàbí kó wà ní Iraq tàbí Iran àwọn Muslim countries wọ́n train àwọn ọmọ yẹn lẹ̀ láti wá take over ipò tí wọ́n wà yá tó bá di pé ogun ti rí tàyà òkè sí ká tẹ̀sán tí Yorùbá wa bàbá Tinubu president ni wọ́n ọmọ wọn ti ń campaign fún gọ́vnà Èkó nísìnyí. abẹ́rẹ́ gọ́vnà Èkó.
ohun tí ó dẹ̀ yí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ni wípé tí a ò bá tètè gba òmìnira tí bàbá Tinubu fi kúrò ńbẹ̀ Yorùbá ò ní gbóhùn ẹ̀ mọ́. àkílẹ̀ ń sọ ìkọ̀nfàmù ni wọ́n ní gbóhùn ẹ̀ mọ́. mi wà á lè sọ tí bàbá Tinubu tó bá lọ́gbọ́n tí wọ́n fẹ́ lò sí i torí làwọn ṣe sọ fún yín pé òmìnira Yorùbá nìkan ló lè ṣe. òun ló lè ṣe o òun ló lè ṣe. ṣùgbọ́n gbọ́ ètò ní Yàyà Bello fi ń san owó skul millions of dollars ló fi ń san owó skul àwọn ọmọ ẹ̀. abẹ́rẹ́ sọfẹ́ lọ ka ìwé náà fúnfú. kí ló dé. ẹni tó jẹ́ minister of education gbogbo àwọn ọmọ ẹ̀ wọn kàwé Nàìjíríà. abẹ́rẹ́ àwọn ẹbí ẹ̀ wọn kàwé Nàìjíríà abroad ni. abẹ́rẹ́ gbogbo àwọn tó jẹ́ security gbogbo àwọn ọmọ àgbààgbà security ìlú òyìnbó ló wà. gbogbo politician ìlú òyìnbó làwọn ọmọ wọn wà. ẹ ti gbàgbé pé Yorùbá kan sọ pé ọmọ náà làwọn sí náà. ọmọ iná làwọn sí náà. nísìnyí a fẹ́ bọ́ sí ìpele kejì kéde wa bàbá pọ̀ jù kọ́mà ní máa wí ẹjọ́ ẹ̀ ṣe pọ̀ jù ẹ mọ̀ ẹ lè máa àdírẹ́sì òdodo láàbá rí òun là máa ń sọ ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí ọ̀rọ̀ létí gbọ́ tí bàbá Ọbásanjọ́ sọ yẹn lówe òun Ọbásanjọ́ fi sọ̀rọ̀ fún wa àwa tó wá sọ̀rọ̀ náà fún ni ká yá wa ní ọpọlọ ká yá wa ní làákàyè kọ́pọlọ wa ó sí kí ọpọlọ wa kó sí. now ẹ̀yin yọ wa mo fẹ́ kẹ́ mọ̀ pé Ọlọ́run ní sọ̀kalẹ̀ wá bá wa o àwa la máa ṣe kéde la máa dìde la máa jà fúnra wa nǹkan tó fà á nǹkan tèmi rò allegedly pé ó fa ọ̀rọ̀ tí bàbá bá sọ gbogbo ọ̀tá sọ látàárọ̀ yẹn it is allegedly we were not there we saw it on social media BBC things like that so now ẹ jẹ́ ká tètè rọ̀gbà yìí olóyè Sunday Igboho ká ọmọ tí mo sọ o káàdì ọ̀pá rí wọn ká. mo mọ iṣẹ́ táwọn bàbá yẹn ṣe everyday lè máa ti wọ́n ríra mo ti ṣeré wá sí Kotonu báyìí tó bá tún máa di bí abẹ́ weekend àtúpà ẹ̀ mọ̀ à ń lọ à ń bọ̀ ni àwọn kan máa ní má sọ location ẹ̀wẹ̀ má jà tán wa bí tabadé ṣé mi lo fóònù ni ẹni tó bá ń lo fóònù kò síbi tó wà all over the world tíjọba ò ní. kò sí o. so àwa gba kámú àdèmọ̀pọ̀ lọ́hùn ní fi wálé wọn lọ́wọ́. láṣẹ ìjùmọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni náà kó tó di pé máa bọ́ sí ìpele kejì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ìpolówó ọjà náà la fi ń gbéra ẹ̀ka sáré dé kan tá bá dé ká wá bọ́ sí ìpele kejì ọmọ Yorùbá estate. Vitatin ẹkùn tí ń wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ kẹ́sì ìyàdànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa ńlá aula Vitatin ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni ńlá aula Vitatin yóò bá wọn dáadáa ìṣòro ara yóò ń kọ́ ńlá aula Vitatin òun ni kẹ́ ẹ gbẹ́lura láti wáyé gbòógì ńlá aula Vitatin rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447452713 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá ráyè rí inú ẹ̀jẹ̀ tí kànjẹ̀gbọ̀n lọ́wọ́ ńlá aula Vitatin gbèrúra kò rí yàtọ̀ bẹ̀rẹ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn ìgbé káàbọ̀ sí ètò Masbi TV fẹ́ni tẹ̀ ń wò mí fúngbà àkọ́kọ́ ẹ bá wa like ẹ comment ẹ share tẹ̀lẹ̀ tó notification bell ní sọ́dọ̀ bá bá ṣe ń ju fídíò lẹ̀ báyìí ẹ̀yin lẹ́ọ̀kọ́ máa rí ẹ bá join ní membership wa kẹ́dẹ̀ fún Masbi TV ní support gẹ́gẹ́ bí wọ́n sọ yín pé a sì nílò support yín fún àwọn irinṣẹ́ kọ̀ọ̀kan tó kù tá a fẹ́ rà ẹ support Masbi TV ẹ má ẹ̀kọ́ fi yín bú mi o àwọn tí wọ́n tó mi ní standard studio gbogbo ẹ̀gbọ́ alórúkọ Ọlọ́run ẹ support Masbi TV ẹ̀yin tó lọ́ bá gbogbo ẹ bá fẹ́ support mi Masbi TV ẹ support mi sórí 021416874
02141687404 GT Bank Williams Olúwatósìn Lẹ́màrí and God bless you all. Now ìpele kejìlá wà yìí ṣe rí iléeṣẹ́ Aola Bitter Tea ó jẹ́ iléeṣẹ́ tó máa ń ṣe gbòógì tó dájú. Ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn kéré kò fẹ́ kó tóbi bó bá ṣe wù ẹ́ naturally rapidly tó yẹ ní side effect ẹ pè Aola Bitter Tea. Ẹni tó bá ní kidney problem, heart problem, liver problem ẹ pé kí ni ẹ pè Aola Bitter Tea àwa lè fọwọ́ wọn sọ̀yà. Now ká bọ́ sí ìpele kejì torí ọ̀rọ̀ lẹ́yìn tí bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ kábíyèsí Elédùmarè bàbá Bọ̀dé George ẹ̀dẹ̀ sọ tó tó yìí bàbá Bọ̀dé George kí ló dé you are 80 years this year. Abẹ́rẹ́ 80 years. ẹ máa gbọ́ ọ̀pọ̀ tí bàbá Bọ̀dé George sọ̀rọ̀ kó má dàbí pé èèyàn jáde nípa wa ń parọ́ mọ́ àwọn àgbàlagbà kíníkan. I'm going to show you now right away. Now ẹ wá gbọ́ nǹkan tí bàbá Bọ̀dé George sọ. Wọ́n ní má ṣe jẹ́ kí àwọn tí kò nífẹ̀ẹ́ Nàìjíríà fi ọ́ ṣe okùnfà àti dojú ètò ìjọba àwa ara wa délẹ̀. Bọ̀dé George ṣé kìlọ̀ fún Tinubu kí ni túmọ̀ rẹ̀ tí ẹ fẹ́ jẹ́ ká kú òrùkọ ẹrú. Ọ̀rọ̀ yóò yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀nà lọ́lù pé gbogbo tó bá lè ṣe tí Nàìjíríà òfin ní pín ni kí wọ́n ṣe. Bàbá tẹ̀ ń wo ọ̀pọ̀lọpọ̀ wa a lè má mọ bàbá yìí. Bàbá Bọ̀dé George ó mà ṣe o. Bàbá Bọ̀dé George ọdún yìí ló máa pé 80 years. 80 years sẹ́gi. Ọdẹ tún ṣì ń já fún wa Nàìjíríà ẹ wà ní 15 years nígbà tí Nàìjíríà gba òmìnira. Ẹ sọ fún mi nígbà yẹn ṣé bí Nàìjíríà ṣe rí nígbà yẹn bó ṣe dá nígbà yẹn ṣé bẹ́ẹ̀ ló ṣì wà nísìnyí. Bàbá tó sọ̀rọ̀ yìí bàbá Bọ̀dé George àwọn ni 9th governor of Ondo State. 9th governor. Nígbà wọ́n jẹ́ military governor ní Ondo State. Nígbà yẹn kí lẹ ṣe sílùú. Iṣẹ́ ò lẹ ṣe sílùú. Kí la lè náwó sí pé bàbá a ò ní sọ̀tì ń sà o a kàn jẹ́ kẹmọ̀ para ní àwọn ọmọ Yorùbá a fẹ́ kúrò lóko ẹrú. We want to be out of this shit ocean. Exactly. Àṣemọ́. Àṣemọ́ ti sú wa. Kò kí ṣàwà méjìlá gbogbo ọ̀dọ́ káàkiri gbogbo àgbáláyé bí kíbi tọ́mọ Yorùbá bá là ń gbẹnu wọn sọ̀rọ̀. A ò ṣe mọ́. Àṣemọ́. Ẹ̀yin bàbá yìí ẹ ti ṣe ilé ayé yín. Ní 1945 tí wọ́n bí yín tẹ́ pé 15 years nígbà tí independent Nàìjíríà dé kí independent tó dé wà ní 15 years ṣé ìgbésí ayé tẹ́ gbé nígbà yẹn ṣáwọn ọmọ 15 years sì lè gbé ẹ wà náà tó benefit ìwé Awólọ́wọ̀ ẹ wà náà tó benefit free education ẹ wà náà tó gbádùn Nàìjíríà gbàtí Nàìjíríà ti jẹ́ Nàìjíríà nígbà tẹ̀lé rí pé Nàìjíríà ò jẹ́ Nàìjíríà mọ̀ dẹ̀ ní kílé tó ní kálukú lè máa lọ. Bẹ́ẹ̀ni Bàbá Bọ̀dé George you are an intelligent man. You shouldn't be doing this to us. We respect you so much as our father. Why putting us in captivity? Gbogbo ayé ló mọ̀ wípé democracy Nàìjíríà ò work. Èyí fún ara yín gan mọ̀. Ṣé níbi tí ayé dé nísìnyí? Ṣé ní how person lè jẹ gómìnà Nàìjíríà? Nígbà yẹn ẹ wo adúrú nǹkan táwọn bàbá Awólọ́wọ̀ ṣe ẹ wo àwọn nǹkan táwọn past leader Nàìjíríà tọ́jú ọmọ Yorùbá tí wọ́n ti ṣe. Opportunity tẹ̀rí gbà yẹn tẹ̀ fi di gómìnà ṣé anybody ṣáwọn èèyàn lè rí opportunity yẹn mọ́ láì ṣe pé wọ́n lọ láti Fúlàní. Kò fẹ́ jẹ gómìnà Èkó máa dọ́dọ̀ àwọn Fúlàní ní ilẹ̀ Haúsá. Tó yẹ kó rí bẹ́ẹ̀. Èèyàn á fẹ́ jẹ gómìnà l'Ékòó á ṣẹ̀ṣẹ̀ lọ máa dọ̀bálẹ̀ fáwọn Haúsá á ṣẹ̀ṣẹ̀ lọ máa láàdì wọn tó bá yá ìgbẹ́ tán á máa fẹ́ àwọn ẹ̀ fi ṣọ̀dí fún wọn just because you want to hold a political post. Ṣé bí ilé ayé ṣe rí nígbà tí yín ṣe bẹ́ẹ̀ ló ṣe rí nísìnyí
kílẹ̀tẹ̀ ẹ̀fẹ̀ jẹ́ káwa ọ̀dọ́ sí i ẹ̀fẹ̀ jẹ́ ká ní ọjọ́ iwájú. yá ẹ̀fẹ̀ ká ní future ni. 80 years lẹ́wà báyìí ẹ wà ní 15 gbà tí Nigerian government tí wọ́n nígbà tí Nigeria gba independent ẹ jẹ́ governor l'Ondo ẹ dẹ̀ tún jẹ́ and later and ẹ bá gbọ́ baba is once military is a military governor of Ondo State and later chairman of Nigerian Port Authority. ọmọ Yorùbá mélòó ló lè jẹ chairman Port Authority. àti gbàwó lọmọ Yorùbá ti gbóòórùn ẹgbẹ́ kò ń ṣe ọmọ Yorùbá ló ń control port ní tẹ́lẹ̀ ṣèbẹ́yìn náà ti jẹ chairman port ọmọ tí ó bá ń ṣe bàbá Tinubu tí wọ́n lo gbáǹkó àtìgbà táwọn Fúlàní ti ṣe president ọmọ Yorùbá mélòó ló head any administration jọba how many Yorùbás Yorùbá mélòó dédé Yorùbá mélòó tí wọ́n ń pàrọwà fún bàbá Tinubu kọ́ má jẹ́ káwọn kan lóhùn fi ṣokùnfà bó ṣe máa da ojú ìjọba democracy bolẹ̀. so ẹ sọ fún wa pé Nàìjíríà ń wọ́ọ̀kì nìyẹn o ẹ dẹ̀ lè sọ fún wa pé ẹ ò gbọ́ nípa 1940 amalgamation you heard about it you knew about it then why are we still existing as a country? Baba Akintoye ti sọ ní 2 years ago wọ́n ní Nigeria is not existing for us it's existing for the Fulanis. Yes. And no doubt about that. Kò sí doubt kankan nípa ẹ̀. No doubt about that. ẹni ọ̀rọ̀ tí bàbá Professor Banji Akintoye bá sọ final níta wa mọ́ ibi tí wọ́n lè tù sí ìbẹ̀rẹ̀ wa náà tù sí. bẹ́ẹ̀ ni ọba yàtọ̀ sí o. ẹ bẹ̀rẹ̀ sí ni máa kọ́ fún àjọ àgbáyé pé kí wọ́n wò kan tó bàbá Ọbásanjọ́ sọ o wọ́n lè mọ̀ pé lóòótọ́ captivity gbogbo ọmọ Yorùbá wà ní Nàìjíríà oko ẹrú la wà àti ẹ̀yin gan oko ẹrú lẹ́yìn náà wà torí ẹ̀yin tó bẹ́ ṣe wà ẹ̀ tó bẹ̀ kẹ́ jáde nígbà tó bá ń wò ẹ bá kó gbogbo convoy tẹ̀lé yín ẹ bá kó convoy kí convoy tẹ̀lé yín Fúlàní àṣehun tó bá fẹ́ ṣe. àṣehun. bẹ́ẹ̀ ṣe wà ṣe lè dá jáde nílé yín ẹ lè dá jáde lọ sí street kejì àbí kẹta ká má gbọ́ bí wọ́n ti ṣe jàǹbá fún yín. These Fulani are not joking with us. These Fulani terrorists, they are not joking with us. Man, let's be wise. Àwọn Fulani yẹn wọ́n kó àwọn travel out. Wọ́n prepare wọn lẹ̀ láti take over Nigeria. Gẹ́gẹ́ bí àwọn bàbá àwọn ilé náà ṣe ṣe. Àbádẹ́mù. Ṣé nǹkan ta ti wá mọ̀? Ṣé wàá jẹ kó tún máa jẹ wáyà? láìláì ó jẹ wáyà o. kò yẹ kó jẹ wáyà sẹ. Fúnni bàbá ọmọ Yorùbá dẹ̀ ni bàbá o. Fúnni wọn is Ọlábọ̀dé Ìbíyínká George. abẹ́rẹ́ rẹ gbọ́. Fúnni wọn Ọlábọ̀dé Ìbíyínká George. Éèjì tẹ wàá gbà tẹ jẹ gọ́fúnà yẹn easily. Ọmọ Yorùbá mélòó ló léwu ká tẹ̀ má sọ̀rọ̀ jọ orí ipò tẹ wà ń gbà yẹn ọmọ Yorùbá mélòó ló lè wà nípò yẹn lè ní tó lè máa lọ́pọ̀tunítì àti jẹ gọ́vnà tó máa lọ́pọ̀tunítì àti jẹ port authority kò sí mọ́ rárá àti rárá. sì mọ́ tẹ́ ń gbọ́. kí la wá ń tọra wa fún. àwọn Yorùbá tẹ́ ń gbọ́. kí la ń tọra wa fún eré kí la já ń bẹ́kùn ṣe ẹ wo báwọn Fúlàní ṣe ń pa wá látijọ́ yìí mi ti ọlẹ ti bàbá bọ ọdẹjọ dé ti sọ̀rọ̀ o bọ èmi ò tí ì rí níbi tẹ́bi dẹ́ nǹkan ní kò tí ì rí nóbi ṣeréṣeré níbi tí mo make research táwọn ọmọ tó ń tẹ̀lé wa níbi tí wọ́n gbá research dé nóbi mọ́ẹ́mọ́ẹ́ ẹnìkan gba géètì yẹn gidi gan kí ló dún mọ́ òru mọ́ òru wọ́n máa pani kó pani. bẹ́ẹ̀ ni owó ìgbà tó máa pani wọ́n máa pani lọ kò tẹ́ ọ lọ́wọ́ ṣe.
ilé kí la bẹ ṣe. Afọláwà bí gan. Ó má tẹ̀lé àwọn òye tí wọ́n náà wọ́n á ká wa mọ́ ilé ìlú. Àwọn ta ni wọn ò bí àwọn dáa. Now àná tí bàbá Awólọ́wọ̀ bá wà láyé àná ni wọ́n bá pé 116 years. Bàbá Awólọ́wọ̀ deserve to be celebrated. Yes o, deserve. Wọ́n ní lónìí ni Awólọ́wọ̀ kò bá pé ọdún mẹ́rìndínlọ́gọ́fà tó bá wà láyé. Kí ni àwọn nǹkan tí ẹ rántí nípa àṣesílẹ̀ àgbà olóṣèlú yìí? Ẹ mọ̀ ìbá kí lẹ rántí nípa nǹkan tí bàbá Awólọ́wọ̀ ṣe kẹ́ bá pọ̀ sí comment section. Ẹ má gbàgbé ẹ like ẹ share ẹ comment ẹ subscribe ẹ turn notification bell yín fún Masbi TV àti fún Ibiyemi TV Ibiyemi Family TV àbí Ibiyemi TV show Ibiyemi TV show ní orí YouTube. Ẹ má wá gbàgbé bí ẹni polówó ọjà fún mi tàbí anything ẹ pè mí sórí +229 57 74 79 70 +229 59 74 79 70. Fẹ́yìn tẹ́ bá dẹ̀ fẹ́ fún mi ní support lórí àwọn nǹkan tí mo ti sọ síwájú ẹ máa ń wò mí ràn kẹ́ lè fún mi ní super sticker kẹ́ lè fún mi ní super chat ẹ lè join membership lórí channel mi láti fi support kẹ́lẹ̀ lè yí ọmọ Yorùbá tó lè sọ pé Masbi ó ní ó rẹ̀ ń pariwo láti jọ ilé owó ti wọ̀ 10 million tí ò láwọn èèyàn ní ṣe mo máa ń sọ pé ó léèyàn ní ó lé ẹ mọ̀ àwọn tó fowó lọ́ọ̀mì wọ́n ti ń fira wọn ṣẹ̀sìn sí láì ṣe mí. Ẹ̀sìn náà wọ́n ṣe. Kébí òde ẹ̀wọ̀ bẹ̀. Ohun tó bá wọ̀n ní kó máa sọ. Ẹ ọmọ yẹn alágbe ni fine bara ni ọmọ tá a pè tí a ní ká fún ní $14,000 tó kọ̀ tó ṣe kínní kan ṣé tó bá pa fún ní owó yẹn tí ẹ mọ̀ èmi o Masbi bè ṣe fowó rà àbẹ́yìn ṣe fowó rà. Èmi kò ṣe fowó rà o wọ́n wà mí kẹ́. Àbólóyè kówó fún yín. Olóyè kẹ́. Ìfẹ́ tá a ní sí olóyè làbí lọ àti ìfẹ́ tí ó nífẹ̀ẹ́ ìran Yorùbá àwọn láti nífẹ̀ẹ́ ìran Yorùbá làbí tó tán pẹ̀lú wọn ọmọ pọ̀ létí dáadáa ọmọ pọ̀ létí dáadáa. Nọ̀má. Ṣé ẹ gbọ́ olóyè Ìgbòho ṣá àpátápàrà ni o. Ọkùnrin ogun. Àpátápàrà ọkùnrin ogun ikú tó ń pa ikú jẹ. Ṣé ẹ gbọ́ òkútebù ókútì. Alápàjí ni o. Aláṣẹlà. Aláàánú mẹ̀kúnnù. Bẹ́ẹ̀ ni. Mo lè ka more than 500 people. Bẹ́ẹ̀ ni. Tẹ́ kó lóye Ìgbòho ló sọ ọ́ school. Tí ò ṣe pé wọ́n ní tí mo mọ̀ mi ìsọ tí mi mọ̀ Ọlọ́run máa ń torí ìkọ̀sí. Bẹ́ẹ̀ ni o a torí ìkọ̀sí kan lọ́wọ́ ọba. Kí irú bàbá bọ̀dé jiyàn kí irú bàbá bọ̀dé jọ jiyàn àwọn máa ṣe àwọn èèyàn ti lọ́ọ̀lẹ̀ nípa. Ọjọ́ ìrẹ̀wá o. Àwọn àgbààgbà yóò lè mọ̀ wípé tí àwọn ọmọ táwọn Fúlàní bá ń train tó bá dàgbà tán àwọn ọmọ Ọlọ́run máa fi sí gbogbo post. Bẹ́ẹ̀ni bò bàbá Tinubu wá ṣe kankan tó dùn lómi ni àwọn olórí burúkú Fúlàní kan tó fẹ́ ṣe bàbá Tinubu lẹ́yìn wọ́n wá fẹ́ fìdí àwọn fi parun wọ́n wá ní kọ́ bá àwọn mú olóyè Sunday Igboho. Bí mo ṣe gbọ́ wọ́n ní bí ẹ̀mẹ́ta tí wọ́n lọ bàbá Tinubu lé wọn bí ajá ni pé láyé yẹn má ọwọ́ gbòó wá bá mi kí ló ṣe fún mi. Bàbá mọ̀ wípé àwọn Fúlàní wọn nífẹ̀ẹ́ wa. Ó nífẹ̀ẹ́ wa. But ipò tí bàbá wà bóyá òun ò jẹ́ kí wọ́n lè sọ̀rọ̀. I don't know because bàbá Tinubu táwa mọ̀. All is well o. Ẹ má gbàgbé gbogbo ẹ fẹ́ fún mi kọ birthday ni o àbẹ̀fẹ́ support Masbi TV kẹ má hesitate o kẹ má gbọ́ nǹkan táwọn olórí burúkú kan sọ káàkiri o. Ẹ má gbọ́ o. Olóyè Sunday Igboho tẹ́ ń bá nájà rẹ̀ kẹ́kọ̀ọ́ jù sí. Bẹ́ẹ̀ ni ẹ má wá wọ ọjà o. Bàbá Professor Banji Akintoye ẹ lọ gbogbo àwọn tí wọ́n ń tákù mi tó ń bú mi ọ̀pọ̀lọpọ̀ wọn kò tó mi. Ọ̀pọ̀lọpọ̀ wọn nífẹ̀ẹ́ lẹ Yorùbá tó mi. Gbogbo àwọn tó dẹ̀ ń bá mi jẹ́ ní movement gbogbo wọn pátápátá ni wọ́n bá mi ní movement. Láti ìgbà tí mo dẹ̀ ti wà ní movement
mi ìra spring mọ́tò yìí àwọn tó ń fẹnu bara wọn jẹ́ láì ṣe mi kẹlòmíì ti ra mọ́tò méjì mẹ́ta mẹ́rin tó ti kọ́lé àti ẹ̀ tó kọ́lé méjì mẹ́ta mẹ́rin in the movement ẹni tí ó wà báyìí jẹ̀jẹ̀ kú di máa sọ every time ìwọ tó bá kówó kan fún mi pé kì í fi ṣe kíní kan ní movement tí mi ṣe tó bá bómi ọlọ́run ìlú ẹ̀ jáde kó wá sọ. kó wá sọ. ẹ nà àbí báwo fọ́ọ̀gbù ẹni bá dá lójú àmà fi gbárí lẹ́yìn tó bá mi jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tán wọ́n tún wá fẹ́ máa bà mí jẹ́ wájú àwọn bàbá wa ọlé àwọn wèrè bí ajá bí Tinubu ṣe lé àwọn bẹ́ẹ̀ làwọn olúwa mi lọ gẹ́gẹ́ kó sì jáde kẹ́kẹ́ torí ẹ̀ mi lè fi bàbá tó yà tí Sunday Igboho ṣe láíláí èmi mo mọ tí wọ́n ṣe fún mi bẹ́ẹ̀ ni o kò ń ṣọ̀rọ̀ owó àwọn kọ̀ọ̀kan wà tó ju owó lọ ókè náà káti ẹ̀ páyé fìtìtì ẹ̀yin tẹ́ ti ń béèrè fídíò birthday mi ẹ sì máa rí ṣe Sunday Igboho shut down everywhere ẹ wà ń bẹ̀ náà nígbà tá a fẹ́ gé kéèkì lẹ́yìn tá a gé kéèkì tán bàbá wa ní máa bí gbọ́ pálí ẹ̀ èmi Ìbíyẹmí àtàwọn kọ̀ọ̀kan tẹ máa rí fídíò yẹn láàárọ̀ àìpẹ́ God bless all.